الله ومجتبى لطريق الله لطريق الله يا شيخنا يا صلاتي يا صلاتي يا حجة في دين الله في دين الله لكل أهل طريق الله طريق الله وأسوة في نهج الله نهج الله يا شيخنا يا صلاتي يا صلاتي تمسكنا بزيلكم بذيلكم أرجو إفادة فيضتكم فائدتكم توسلنا ببركتكم ببركتكم عند المولى يا صلاتي صلاتي خليفة شيخنا الجيلي نجيلي دليل للكتب العالي العالي ونور يضيء لكل ولي لكل ولي شرقا وغربا صلاتي صلاتي بشرى لنا يا قومنا يا قومنا لاتباع حب لربنا لربنا بشير نذير زماننا شهير بشيخ صلاتي صل وسلم يا يا ربي ربي على المختار ذي الأدب العدب نبي العجم والعرب والعربي وسائر أهل صلاتي نور الأزمان بسم الله قل هو الله بسم الله الإله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين أعوذ بالله من الشيطان الرجيم آمين بسم الله الرحمن الرحيم آمين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين يا الله يا رب يا مجيب الدعوات آمين يا الله adúpẹ́ fún Ọlọ́run الحمد لله kí n tó máa bá ètò lọ bó bá ṣe yẹ kí n jòkó rí àbí ká organize rẹ̀ kó dá sí ìjókòó àwọn ọmọ ìyádà àwọn ọmọ bíbí inú ìyá gangan níbo làwọn jókòó sí ládàáyanrí jókòó wádà ládàáyanrí Haji Abdulrafi Haji Abdulrafi na God àwọn dà ẹ máa bọ̀ ẹ bá ń gbé àga wọn sí tètè ní báyìí níwájú báyìí aláàjì tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn dà ẹ bá ń gbé àga fún wọn ẹgbẹ́ àga wọn wá síwájú bí ìfẹ́jà kò lábẹ́ tẹ́ǹtì yìí tí fi ṣe tán ẹlẹ́gbẹ̀ẹ́ wa tọ̀ àwọn àbá àtẹjọ wa mú sí ẹ ti dára yín ẹ ti di wọléwọ̀de àmọ́ lọ́rin làwọn ti wá wọ́n ilẹ̀ ti tó wá ẹni bá lè travel nítorí tiẹ̀ bí ìgbà tó fẹ̀mí rẹ̀ lẹ̀ náà ni ẹ fi nà gọ́ọ̀dù lẹ́wà ó ti pẹ́ tẹ́tí ń dákọ̀ nà gọ́ọ̀dù iṣẹ́ gọ́ọ̀dù nìkan là ń rí àti ìrìnà gọ́ọ̀dù a sẹ̀ wá rí nà gọ́ọ̀dù náà báyìí ẹ bá sì rojú nà gọ́ọ̀dù náà ẹ mọ̀ pé nà gọ́ọ̀dù náà Hayyakumullah ẹ mọ̀ pé àfọ ọlọ́run náà ní máa ń tò bó ṣe rí bó ṣe fẹ́ ìwọ ló ń screenshot gbogbo tó fẹ́ rà lórí fóònù ọlọ́run yíyà sí fóònù ọlọ́run ní kójú orí rà Allah ọlọ́run ló níyùn ọlọ́run yọ̀ǹda fún wa ká chúùsì ń ta fẹ́ àmọ́ làwọn bá dúró dè wá níbi kó níbi àbí kó má rí bẹ́ẹ̀ Allah kò síbi tọ́lọ́wọ́n bò tí máa gbà sọ̀rọ̀ wa fi kulli shay'in lahu ayatun وفي كل شيء له آية تدل على أنه الواحد wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun وفي كل شيء له آية تدل على أنه واحد kò síbi tọ́lọ́wọ́n bò tí máa gbà sọ̀rọ̀
ń sọ̀rọ̀ lára ó kálukú ń sọ̀rọ̀ bí gbogbo òṣèṣí àti gbogbo àsìkò ó gbádùn ọkọ̀ tí nàgọ́ọ̀dì túṣì ọ̀tọ̀ ló kọ́ tá máa ń pa súnná fún lérí yàn ọ̀tọ̀ ló kọ́ táwọn àfáà máa ń jókòó sọ ní ijọ́ mẹ́jọ ọ̀tọ̀ ló kọ́ tíráwọ̀ náà tó máa ń sọ ní yàtọ̀. wa fi kulli shay'in lahu ayatun. tíráwọ̀ bá sẹlómi ló kọ ìmúkùmù ni ó lè mú ayé ó sì máa gbé bẹ̀ yóò ṣeré di rẹ̀ àmọ́ kọ́ tí nàgọ́ọ̀dù tíráwọ̀ mú fún nàgọ́ọ̀dù yìí ó kọ́ tó tún wọnú àyà ni àyà wà tó bá a mú nínú Al-Qur'ani náà ni pé gbogbo nǹkan ẹ bá ń rí láyé yìí níṣe sí ẹ máa rí ọwọ́ Ọlọ́run bá bẹ̀ pé títún ṣe lọ́wọ́ ni. wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun. a lè máa wá rí pé nàgọ́ọ̀dù náà ní lóòótọ́ àbí ká jẹ́ kí nàgọ́ọ̀dù jókòó síbi dájú mẹ́rin. torí à ń ríṣẹ́ Ọlọ́run náà wọ́n bá àti ẹ̀fọ́jú kan Ọlọ́run à ń ríṣẹ́ rẹ̀. gbogbo àwa jàmáà ní àpapọ̀ tá a jókòó yìí tá a fi pọ́n màmá wa lé alhaja wa Ajíbóyè Àníkẹ́ Abọ́lálé bẹ́yìn màmá ṣe rí yìí ó júwe bí wọ́n tí wọ́n fojú ayé wọn ṣe bóníkálukú ṣe pọ́jọ lẹ́yìn wọn yìí ó sọ̀rọ̀ ntí màmá fojú ayé wọn gbèsè kó tó ní kọ́lọ́jọ́ dé àwọn èèyàn ráyè kásì wàá jókòó fẹ́ni tí ò sí láyé mọ́ ẹ máa ń pẹ́sẹ́ dáadáa kan ibìkan ló tì í sí lọ́dọ̀ àwọn èèyàn tó fi wá táìmù fún báyìí èdè sọ ọjọ́ Sunday ọjọ́ Jímọ̀ lè ní oníkálukú sì jókòó kọ́dà kí yẹn máa mọ̀ mọ̀mọ́ tẹ́lẹ̀ ó jẹ́ lé ní nìkan nìyẹn rí gbogbo yìí ìyẹn ó mọ̀ pé wọ́n gbáyé ṣe rere ni. ala layta surura yadumu lakin dawama lahali fi dunya muhalu. kò sí kí ìjókòó yìí máa wáyé tí ó gbọ́dọ̀ máa ń bẹ pẹ̀lú mi tẹ́lẹ̀ ń bẹ pẹ̀lú mi ẹni náà bó bá tilẹ̀ rẹ́rìn ìdùnnú yá máa retí ijọ́ tí ó pọ̀ nínú jẹ́ náà méjì lọ́lọ́wọ́ bá dáa is a word and opposite. kí ló wí. ala layta surura yadumu lakin. tó o bá ti fẹ́ jẹ́ kọ́lọ́hún bọ̀ ọ̀sùn jẹ́ ìdùnnú tó gbé wà wíyà sọ kò fẹ́. ìjọ tí inú rẹ bá ti dùn sí kọ́lọ́hún bá ṣe ìjọ òun náà ni o ti máa retí tí ó gbomi lójú rẹ. ala layta surura yadumu lakin. ọ̀tún àtòsí ló láyé ọwọ́ òsì ní lóòótọ́ àmọ́ tí ò bá sí lára ara dáàbọ̀ sọ́wọ́ torí pọ́pọ́sì ni kò gé kúrò bí ẹ bá sọ láòsì à nídọ̀túnmọ̀ is a life of positive and negative bí a bá ti rí positive àbí kí negative náà wà lẹ́gbẹ̀ẹ́ positive and negative náà ní sì múná jáde. ala layta surura yadumu lakin dawama lahali fi dunya muhalu. wọ́n wá lérò pé bí ṣe ń dùn múná yóò mọ̀ dùn lọ bàbá láàárọ̀ ni o. nígbà tó ń rún mọ́lẹ̀ báyìí ní ìsìn tó ń yọ bóòmù ṣe yọ òun kọ́ máa wá yọ bẹ́ẹ̀ lọ kí lè má sùn sọ̀rọ̀ ní pé pọ́blẹ́mù ti wà náà. bó bá ti mú ọ̀rùn tó yọ àfi kókùnkùn náà tẹ̀lé. àsìkò ìgbà tí bá yẹ ọ lọ́wọ́ máa palẹ̀ mọ́ di ọjọ́ tí ó yẹ ẹ lẹ̀ báyé ṣe rí mu. nígbà kò ní yẹ ẹ lẹ́hùn bàbá láàárọ̀ ni. sọ nígbà tó ti bára rẹ láyé mo ti wọ tíráàpù kó ti lajú sáyé wọ́n ti rí wọn náà lẹ́yìn yẹn kó ti wà láyé yìí kó ti wọ pápẹ́. sọ orí bẹ́ẹ̀ yóò fi bọ́ lọ́wọ́ pápẹ́ ayé náà ni kó má wáyé. àwọn mọ̀lẹ́kọ̀ ò lè bá wa fa pọ́blẹ́mù táwọn fa láyé yìí òkè làwọn wà wọ́n yín sábà rẹ̀ yẹn bí tiwa wọ́n lè ní pọ́blẹ́mù bí tiwa. àmọ́ tó bá ti fi mú yàn bọ́ sí ilẹ̀ báyìí tó ti di abáyé yẹn pọ́blẹ́mù tí kẹ̀yàn nú ayé yóò kàn ọ́. falata amal kamala la aishi fiha. mo fẹ́ wá wáyé káyé má gun kẹsẹ̀ bó ló ṣe ṣe. o wà láyé òní gbé júrì tiẹ̀ bàbá láàárọ̀ ni. dókítà tí ń wòyàn sàn gan dèbí àrùn tí ń wò sàn lára èèyàn máa ń pa àgbà ni. falata amal. nígbà tó yẹ wá wú ọ̀sán tó tún máa pé kò ní gómìnà nọ́ọ̀sì. ẹ̀yin bàbá wa yín bọ̀ wá kí yín o mo fẹ́ jẹ́ kí jòkó yìí báláǹsì mi. iṣẹ́ jẹ́ kí ráwa làwa ń ṣe yìí. a sì máa ń jẹ́ kọ́lọ̀ wọn bá ọmọ pọ́ọ̀lù gbogbo gbà ń kó wọn mi iṣẹ́ yìí. àbí
gbàtà ń bẹ́ẹ̀ lé kéwù gan à ń sọ wọn tẹ́tí bọ́ àbọ̀ wá ní bàtà jáde. Programu tí o bá sì dagun àwọn akọni wọn pè fẹ́. Ọlọ́run tó rán wa ń sẹ́ ó ṣàlàyé ó ṣètò gbogbo ẹ̀ papọ̀. Alhamdulillah. Ibi táti wọn á sọ̀rọ̀ tó máa wá á ń jẹ. Ọ̀fẹ́ máa fi wàhálà dáhùn èèyàn dúró kòkòkò. Irú ìjókòó báyìí sì ní ará gbọdọ̀ máa balẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀. Kí ni dùn lára rẹ bí ìjókòó òkú? Òkú. Ọlọ́run bá ń ṣe wá sí fún ọ. Pẹ̀lú ìjọ tó ti wáyé òun náà mílíìtì tiẹ̀ náà ti ń káùntì. Ẹ̀rọ ìjáde àdìgbò lóòdù sẹ́yìn fóònù òun ni ó kú 1 minute remaining ni ó sọ fún ọ pé 1 minute remaining o kò sọ̀rọ̀ tó lè máa sọ pẹ̀lú èèyàn rẹ tó bá ti kú 1 minute yóò da sọ̀rọ̀ yìí méjì gbàgbé pé third party kò lè wọlé third party ó wọlé tí ìjáde àdìgbò rẹ bá ti fẹ́ tán yóò ní 1 minute ìjà ọ̀tán nù pé ẹ̀sọ́ ń tẹ̀sọ̀. Fala ta'mal. tó bá ní 1 minute remaining ẹ̀yìn ìjáde àdìgbò fóònù rẹ ló ti rí kò sí lẹ́yìn ẹ̀mí rẹ ẹni tó kú 1 minute fún tí ó kú yóò sì máa dájọ́ wọ́n yí ẹ̀ kalẹ̀. 1 minute ló sì kù. Tamala li aishi fiha fadarun naqsi laysa biha kamalu. Kò sẹ́ni tó gbé oníkálukú gbé jẹ kiri. Wọ́n ra láì fi àwọn èèyàn o pọ́blẹ́mù tí táwọn èèyàn ń gbé kí nínú wọn wọ́n ló ń pariwo pọ́blẹ́mù ayé ìṣẹ́ kiri òfin níyẹn gbájú lọ yìí. Gbogbo ayé ló ti máa tó ń go tù. Ó kú bó ṣe bọ́ nínú wàhálà. Àwọn tó rẹ́ sí àgbákò fún àwọn náà ló lè fẹjọ́ sùn. Wọ́n ṣe káàsà fún ọ níta wọ́n sì fi bíléèdì lulẹ̀. La ilaha sayadahaku ba'duna hina wa yabki. Fala ta'mal kamala li aishi fiha. Ìjọ tí ẹ̀rọ ti wà lẹ́yìn yìí tó bá ti wà problem free kò sí bó ṣe ní tọ́lọ̀ láyà. Tó lè ní káàsà yàtò fi kú. Oníkálukú ń dájọ́ problem rẹ̀ lọ́bẹ̀ ni. Jọ́ọ̀jì wọn kún àtọ̀láyà offline. Oníkálukú gbé pọ́blẹ́mù rẹ̀ wájú. Àìsùn tẹ́lọ̀ mi ṣe ohun àdáwọ̀ ayé lójú ọ̀tá jí, ohun burúkú bẹ lójú ẹ̀. Bí ìbá sàlákàlà tó lé ọ dìde, o fẹ́ jábọ́ lẹ́yìn 6 story building, wèrè fún dìde. Allah. Bí ìbá sàlákàlà rù, ṣé wọ́n fẹ́ bẹ̀ lọ́wọ́? Tamala li aishi fiha fadarun naqsi laysa biha kamalu. Tẹ́gùn bá ti séwé tayọ àlà, Ọlọ́run wá fi àjọ́kò dá padà. Ẹgún tó ti jìnnà sọ́lọ́ Ọlọ́run ni wọ̀, pásọ̀dù rẹ̀ bẹ lọ́wọ́ wa, 000. Ẹni tọ́lọ̀ wọn bá fún ní ẹ̀ra tó dísàbí ẹ̀wájú Ọlọ́run. Ọlọ́run ó fi àdáwò rẹ̀ yóò fi dá padà wá síwájú ẹ̀. Má retí bẹ́ẹ̀ ni kò pè láyé, ayé tá a wà yìí. Ẹ dákun bọ́dá tó ní ọjọ́ bẹ̀rù. Fadarun naqsi laysa biha kamalu. Abẹ́ pé ni, ó pè, wọ́n ń pè ọ lólówó, wọ́n náà yan banda. Ó gbàdúrà kọ́lọ̀ mọ́ fàdánwò dédé àkàngbẹ̀lá sí kẹ́kọ̀ọ́. Owó sì olórí. Kọ́lọ̀ bá gbé ní sẹ́ bó bá jẹ́ àdánwò rẹ̀ dé. Insufficient. Àkáàdì tí o kàn sufficient balance. Olùjẹ́ tí ẹ̀mú ẹlẹ́yìn àwọn. Ẹlẹ́gbàá tó wù yìí. Nǹkan ìdùnnú nìyẹn fẹ́ rà. Lóní àmàlẹ́ ra tó wù wọn. Tádánwò bá dé. Àárẹ̀ tí yóò lérò tó bá dé. Àárẹ̀ tí ò dó lóṣì àtolówó mọ̀. Ìyá lè má lọ́wọ́ tí ó jẹun. Àárẹ̀ bílíọ̀nù tó sì mọ̀ dáadáa. Tó fi já sí pé ẹni tọ́lọ̀ wọn bá kú ọ lákàsí lọ́dọ̀. Ẹ má fi bílì bá yí ẹ̀jẹ̀. Ẹ ṣàánú ẹ̀. Ó pè é lẹ́mẹ̀ta kò gbé bọ́ọ̀lù ó sì ń bínú. Ó lákọ̀ rẹ̀ pọ̀. Ìwọ́n náà mọ bó ṣe máa ń bùwà 100k báwo ló bèèrè. Ó pè é lómi kó kà gbọ́ 100k báyìí. Níbi èrè láti kọ́kọ́ mọ̀. Hayyakumullah. Tamala. 100k bá ṣe wọ́ àwọn òkè náà kọ́ send message sí náà pé àbó jíwó mi. Wọ́n máa fẹ́ send owó kan jáde ní 100k o. Àfi ká ní kó lanu. Kásá wò pé ṣé wọ́n náà ló ní. Tamala li aishi fiha. Ọ̀ tí lè mọ olúwa tó wà lọ́wọ́ rẹ̀ tó wò bá sì dánwò ẹ̀. Ẹ dákun ta tún nìyẹn. Fadarun naqsi laysa biha kamalu. Láàrin gbogbo àwọn ọmọ tí màmá bí àwọn máa ṣe fa nàgọ́dù bọ́ọ̀lù. Nàgọ́dù náà ní fẹ́rẹ́fẹ́rẹ́ yìí. Níjẹ̀ tí bẹ́ẹ̀ sí nàgọ́dù mú láti bẹ̀ ọ̀tọ̀ lẹ́tẹ́ mi pé nàgọ́dù. Àṣẹ́nà mẹ́sẹ́njà làwọn. Nàgọ́dù ṣẹ̀ wá dé. Allah sayadahaku. Nígbà mo bí wọn pé sẹ́yìn nàgọ́dù ní nàgọ́dù ń bọ̀. Sayadahaku. Bọ́lá ṣe máa ń ṣe ara rẹ̀ nu bí Ọlọ́run bá ṣe é sí ẹmẹ́jọ sí yín wín. Ó tètè dọ́jà ó ní ó ta ju ẹni tó pẹ́ dé lọ.
sọ̀rọ̀ ẹni tó léètì dé ó tún lè tàjú ọ lọ bọ́lá ṣe máa ń pè ní. ẹlòmíì fi gbogbo ayé rẹ̀ kàwé yóò sì fi ṣẹ́gun olódò ni. kò sì ní ní bá ti ṣe pẹ̀lú ìwé àti kó bá calm down olódò. so orí ayé yìí ẹni tó bá fi máa ń mọ àkàkọ ayé bọ́lá bá ti tó láti fọ́lọ̀ rẹ̀. ẹ dákun tó bá jásí pé yẹn náà tọ́ la lọ́rọ̀ fi pè ní sókàn náà gọ́ọ̀dù tó bá tún jẹ́ bíútì lọ́rọ̀ fi pè ní sókàn náà gọ́ọ̀dù nàgọ́ọ̀dù ẹ sínú òdu yìí ti dá yín. Hayyakum Allah. Sayadahakum. ọ̀sẹ̀ yìí ní nàgọ́ọ̀dù sẹ́yìn kẹ́kẹ́ mu ìgò ní wò láti bẹ̀rẹ̀. Ba'du nahina walakin. àwọn ọba tó dín bí sẹ́ máa ń pè yín òun ló pè yín ọmọ kan ní sẹ́yìn ìyá rẹ̀ yìí. ìgbéyàwó tẹ́lómi tó fi lé pọtí tó fọ́nà àgọ́kà tó tó báyìí àga tó kù tá gbà wọ́n padà tó ń ta lóyún lẹ́yìn àgbo ìyẹn sì ń sin ẹ̀yìn mọ̀mọ́ tiẹ̀ báyìí níjọ́ kẹjọ tí ẹ̀sẹ̀ gba ikú jọ́sí wọ́n máa wọ́n ìbẹ́ ti kú ti pẹ́ nípa wọ́n yà àdìbásí ìrẹsẹ̀ ni wọ́n yà ìgbẹ́ bàtọ́ lẹ́sẹ̀ ìjẹ́ ìjọ ni wọ́n sì òní jì wọ́n náà ṣe eré kalẹ̀ irú rẹ tó bá fẹ́ jẹ́ káwọn ọmọ rẹ pàdé lọ́la ìwọ ló pàdé mẹ́ẹ̀ fún wọn. Wa kullu nasi nahawali mauti yamudi. Ikú màmá ló dé yìí insignia gbogbo aláta. Wípé màmá ti ẹ̀rí ọmọ gbẹ̀yìn wọn. Àìmọye ìyá tí wọ́n kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan. Ọlọ́run dá alára bẹ́ẹ̀ ni, kò sí lẹ́dá fọlọ́run sí, ó ṣe tó wù mí. Èkó kú jọ́mẹ́jọ màmá ni gbogbo yín tún wà ń kó. Gèlè yín ló dàbí tẹ́ǹtì. Àbá ti má gba tẹ́ǹtì lọ. Wọ́n ní yé gbé màmá kú dà. Wọ́n kú dà. Wọ́n kú dà. Bọ́wọ́ ti ẹ̀rọ ọmọ gbẹ̀yìn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ ọmọ gbẹ̀yìn ẹ̀. Ó ṣe wàhálà fọmọ ni, tí kò wọ́n kó ẹni káàkiri rẹ̀ kọ̀. Wa kullu nasi nahawali mauti yamudi. Kama tamudi birihilatiha aljimalu. Ó fi eléyìí. Ó fi ṣe ìtìsíwájú, ó fi kí àwọn àfáà. Allahu hayatakum. Gbẹ̀yìn máa mú wa ń kalẹ̀, bàbá gbà tí mo jókòó sẹ́gbẹ̀ẹ́ yín. Mọ̀lánà Sheikh Yahya, Akóredé Sahabani, Allahu hayatakum. bàbá onínú re, olóríire àgbà, òṣèré ọ̀dàmà, bá ṣe ti dé yìí, lẹ́ti fi ẹ̀rí àtọ̀yàyà kò náà wá. Ìyóò ju gbogbo tábà rí láyé yìí lọ. Ayé yín ní tẹ́rìtì yìí ni. Ẹ sì tún gbà wá láyé báyìí. Gbogbo bí àwọn ọmọ yín bá ń dé, Ọlọ́run mọ̀ gbà wọ́n láyé àánú. Amina. Kíkì ń gbà ìlọ bàbá wọn Sahabani. Mo fi kíkì bàbá wa àgbà níkàlẹ̀. Mo fi kí bàbá wa Chief Imam. Muhammad Saheed. Muhammad Yusuf. Ọmọ Maka. Ọ̀tọ̀ lónìí, ẹ̀yin tún mú lọ́tọ̀ nù. Ẹ̀yin tún ṣe máa mú yàtọ̀ nù. Ọ̀tọ̀ tẹ́ mú ọ̀tọ̀ oríire ni. Àkọ́kọ́ ìmọ́lẹ̀. Ọlọ́run ní sọ yín dèrò ẹ̀yìn láíláí. Amina. Mo fi kí bàbá àwọn àgbàlagbà wa lẹ́yìn kọ̀ọ̀kan yìí. Mo fi kí bàbá wa Imam Ọpẹ́lóyẹgú. Alhaji Abdul Yakin. Muhammadu Awwal. Mo kí yín púpọ̀. Ọlọ́run mọ́sà máa bá ń kí yín. Àmín. Gbogbo àwọn àfáà lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀dá gbẹ̀mọ́ bínú nítorí àsìkò. Ọ̀nà sì tún jìn. Ọlọ́run ọba mi wọ́n bá ń kí gbogbo ilé ẹ̀kọ́ kan. Amina. Wọ́n fi kíkí àwọn àfáà. Ó fi kí gbogbo àwọn ọmọ tá à ń sí ẹ̀yìn. Tá à ń jẹ́ àgbẹ̀yìn tẹ́yìn ṣe fún alájà wa Jíbóyè Bọ́láńlé. Látẹ̀rí ibi tó ti bẹ̀rẹ̀ dé ibi tó dé, mo kí gbogbo yín lápapọ̀ Ọlọ́run mọ́sà máa bá ń kí yín. Amina. Mo kí yín kú ara fẹ́ra kù. Ọlọ́run mọ́sà bá wa sàlékùn kẹ́ fún màmá láti yá mà. Amina. Mo wá dá kíkí náà ládàáyẹrí Nagod. Ajabẹ́ Rafi, ó kọ́ ròyìn. In tó gba ní jẹ́rọ̀ fíìrù. In tó wá jẹ́rọ̀ fíìrù mú ọkọ̀ yín, ó tún wá ṣe dédé ìràwọ̀ yín. Ó kọ ẹlòmíì máa ń takò ìràwọ̀ ẹ̀. Tẹ̀yìn ṣe dédé ìràwọ̀ yín. Ọlọ́run yọ yín gálá. Ó wá gbé ń táyò lérò pé yóò gbé fún yín. Tí ń kí àṣẹ ẹnu lé, ní tí ń kí àṣẹ ẹnu lé, Ọlọ́run èfi wájú pín. Ó wá gbé àṣẹ wù. Ẹ̀yin náà wá sí lò, ẹ̀ ń fún oníkálukú tiẹ̀. Gbogbo àwọn bàbá yìí tó dá wọn jókòó ẹ dá sọ́dọ̀ wọn ni. Ẹ jáǹkù rà lè jẹrà mọ́ wọn wájú. Táwọn bàbá yìí jókòó báyìí, láfta jímọ̀, ó ní láti níta máa ń sà láfta jímọ̀. Òun náà sọ, òun náà ti ń sàwájú yìí. Ó sàgbé gbogbo táìtì yìí gbóná. Àsáàrọ̀ wá ní àti ẹ̀kọ́. Hayyakumullah. Inú òtútù làwà yìí sí ńlágùn. Àsáàrọ̀ wá ní àti bàbá ń pè ní. Overload ló gbé wù. Wọ́n wá páàkì gbogbo wọn wá sọ́dọ̀ yín Adérafiu. Ṣé ayé ìjọba àgbàlagbà yìí ń bọ̀ wá bẹ̀? Èmi ò mọ bí ọlọ́ba ṣe tò yín pọ̀ o, ń bọ̀ wá.
àmọ́ bí ọlọ́run tó yìí sí òun tẹ̀ ń rí mánéjì ọlọ́run ní jẹ́ sí mánéjì. Amina. báwọn sí amínà tó máa ká mi ọlọ́run ọba dúró láyé. Amina. èyí tí ọlọ́run náà ń wò lóore tó fẹ́ tó kú un. sọ ní wọ́n ṣe ń ṣe amínà nígbà tó àti ìṣègùn wọ̀nyí àánú tí ń bẹ láyé tiẹ̀ ń wò ní kú. Amina. ẹ dìde ẹ bá nàka àtàyà sí wọn. ẹ máa wá gbólóhùn yìí tẹ̀lé mi. bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. bó bá ti fẹ́ jẹ́ kí gbígbàdúrà gbólóhùn yìí jẹ́ fún ọ sí olùkọ́sí bá wí gbólóhùn yìí. máa sọ pé wallahu Wallahu ya'simuka ya'simuka minan nas. minan nas. bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. wala sawfa Wala sawfa yu'tika. yu'tika ẹ̀yà máa wí àgọ́bẹ̀ máa wí rabbuka. rabbuka àbí ni a máa ṣe fatarda. fatarda. bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. inna shani'aka Inna shani'aka huwa al-abtar. huwa al-abtar. bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك الذي أنقض ظهرك. الذي أنقض ظهرك. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ولا حول ولا حول ولا قوة ولا قوة إلا بالله العلي العظيم. إلا بالله العلي ويا العظيم. سامنا نتقوا إلى هذا. آمين 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 يا الله. mo wá fi kíkí wọn mo fi kí gbogbo ẹbí lápapọ̀ akọ ara fẹ́ ra kù ọlọ́run jẹ́ kọ́dún jìnnà síra wọn. آمين. gbogbo ẹ̀yin aládùúgbò lápapọ̀ tẹ̀ ń jẹ́ ọ̀rẹ́ fún alájọ Abdulrafin Gàgà tẹ́ ẹ wá sí ẹ̀yìn màmá wọn pẹ̀lú wọn ọlọ́run yìí ti ń dánú ọ̀rọ̀ yín ọlọ́run ní ló bí ìbàjẹ́. آمين. tẹ́ ẹ wá aládùúgbò táwa wà yìí gbogbo oníkálukú ti ń gbébẹ̀ tá a sì jáde wá tá a wá bá wọn kẹ́dùn ọlọ́run dákun gbogbo àdáhùn tó bá léwu kó máa dààmú kálukú ọlọ́run mọ́sà bá wa yanjú ẹ̀. آمين. wala la hawla ولا قوة إلا بالله العلي العظيم. a'udhu billahi minash shaitani rajim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. fún àwùjọ ẹgbẹ́ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. láàyè jíjẹ́ ní mùsùlùmí. لا يجتمع الشقاء مع بر الوالدة لآيات وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. láti sí lọ bẹ́ẹ̀ni kú kaba ń bẹ láyè rẹ tí ò ní ìbí ẹ̀ tani ẹ tẹ́tà kí ló wí ọmọ yìí. لا يجتمع الشقاء مع بر الوالدة لآية وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. bẹ́ẹ̀ni kú kaba ń bẹ láyè rẹ tí ò ní ìbí ẹ̀ látọdún yìí jẹ́ nǹkan solution rẹ̀ òjì wọ́n bá ti lé ní sọ pé kò ní yẹ ọjọ́ ọmọ ìyẹ́ lẹ́yìn má wù kankan kan kúrò lábẹ́ wọn lókì wàá lè gbáyà rẹ̀ ẹnu tó o bá ní lágbára gift lè rà fún yàrá rẹ̀ kó wá ṣàdúrà fún ọ pé yóò yẹ ọ tí yàrá bá ṣàdúrà fún ọ pé yóò yẹ ọ tí gbogbo ayé ìbá ní yóò yẹ ẹ lẹ́kọ̀ọ́ yóò yẹ ọ. وبرا بوالدتي. tó lẹ́yìn ayé bá fẹ́ mú òun ni ayé máa ń tì lọ́dọ̀ ya rẹ̀ kó lè kọsẹ̀ fọlá kí yàrá máa da sí ọ sí wọn náà ní o gbẹ̀san kí ni o pé wọn gbọ́ lẹ́nu jẹ náà pé àjẹ́ nìyá mi wọn lájẹ́ nìyá mi sọ ní gbogbo ọmọ tó bá dé èèyàn àjẹ́ náà máa ń pa àwọn ìyá wọn الله. ọmọ tí wọ́n lé tọ́wọ́ tẹ̀ àjẹ́ náà máa ń padà ń pa àwọn ìyá wọn torí wọn máa wọ pé ọkọ̀ àkíní tá a rìpọ́tù ẹ̀ dé wọn àjẹ́ disébù ẹ̀ àjẹ́ nìyá rẹ̀ الله. bí ìyá rẹ̀ yẹn bá já ládùú àdáàrí kan ayé ó padà wá promote ẹ̀ lọ sí lẹ́bù àjẹ́ àtọ́kọ́ ọ̀pá jẹ́ ìyá rẹ̀ ìwọ́n kí fún ìyá rẹ̀ jájẹ́ bí òdì nígbà oyún rẹ̀ láti bẹ̀ lójú ọ̀dàgbà dédé láti kékèké òsì ọ̀sẹ̀ ìdílé òfin ọ̀dájọ́ sájò òjọ́jú ni الله. àjẹ́wò ló wà nínú ẹgbẹ́ tí ò ní dájọ́ ẹni tí ẹ sàjẹ́ gan ìdájọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àjọ tó ní kọ́ pẹ̀lú onídàánù wọ́n tó ń dájọ́ ojoojúmọ́ tí òjò owó oṣù ẹgbẹ́ òní wọ́n wà ọmọ tó ti ẹgbẹ́ àjẹ́ lọ الله. àwọn àjẹ́ ẹ̀kọ́ kan làwọn ti ẹ̀ dájọ́ ẹ̀mọ́ ìyàwó mi tó jókòó yìí àjọ tó fẹ́ pẹ̀lú onídàánù. وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. sọ́ọ́ni orí ilé tọ́lọ̀ wọn bò fẹ́ ṣe fún ọ tẹ́lẹ̀ tó bá fi ìyá rẹ sí àtẹ̀gùn ọlọ́run sì ṣe الله. sọ́ọ́ni ìyá olórí rẹ ọlọ́run kan fi ń change mind pé àfẹ́ kẹ́ ẹ tẹ́lẹ̀ àmọ́ àwọn ti yá ìmọ̀lá
ìyá pín sóríṣiríṣi o àwọn ìyá dà sọ àwọn abiyamọ ni o kìí ṣe àwọn ìyá tí ọmọ ọlọ́mọ ti tọwọ́ tí wọ́n bàjẹ́ ẹni tọwọ́ ọmọ ọlọ́mọ ti tọwọ́ tí ẹ̀ bàjẹ́ tí ò lọ́kà gbogbo àdúrà tí bá ń ṣe fáwọn ọmọ rẹ̀ ọlọ́mọ kan bá tẹ̀sí pé. bàbá rábì wá àlìdátì wàlámúyàjà àlìní ìjà bàrà ṣàkíyà. ẹnìkan lè bá àfọ àgbà kan kéde ẹsẹ àfọ àgbà tó jìnnà ó bá gbọ́dọ̀ kàtọ ọdí ọlọ́wọ́ ara rẹ̀ jama ṣe gbọ́ mi ẹ̀yin jama ṣe wà bí ẹni náà tí a bá ti dá mi lóhùn mọ́ wọ́n ti gbé nẹ́tíwọ̀kì kó lọ́dọ̀ yín nù. ẹni ilé ń gbá Umaru bàbá ó lè kọ̀ǹfẹ́sì fún Umaru nàgọ́dù ó lè jẹ́wọ́ ó ní ọ̀gá ó fẹ́ jẹ́wọ́ tó lógún mo ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan tó kú ìṣúọ̀ fún mi kọ́ ló lè forí lò. La ilaha illallah. kí lóun lè ṣe tọ́lọ́ lè fi kájú bí ẹsẹ̀ wù wọ́n wá wù mí bò lẹ́sẹ̀ wù ṣe wúwo tó ó ní bàbá ẹsẹ̀ yẹn wúwo jáwé ènìyàn má dé sọ wọ́n wá wù mí èmi ò fẹ́ gbọ́ àmọ́ kò sí wàhálà tí ìyá rẹ sì wà láyé ó ní ìyá mi ti kú ìyá rẹ ti kú ó ti kú ní àmọ́ lọlé látàlẹ́ tọrọ àforíjì ọlọ́run lè wò ó já ọ́ndà bébì bàbá ọkùnrin yìí wá kú o àwọn ìjọba tó wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ ìwà bíi ó lóun ṣe ọlọ́run tó lágbàá ẹ wá béèrè ìyá rẹ̀ níbo ló ti kọ̀nẹ́ẹ̀tì ó ní bẹ́ẹ̀ ni ìyá tó wá jásí pé ìyá rẹ̀ ń bẹ láyé ni ìyẹn wá wo tóun ṣe ọlọ́run ẹ wá béèrè ìyá ọlọ́run ló yẹ ká ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló ṣẹ̀ ẹ wá béèrè ìyá ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní tó lè ń béèrè ní wípé tó wá jásí pé ìyá rẹ̀ ń bẹ láyé ni òun ò ní kó mọ̀ lè ṣe dáadáa kó kó dáadáa lé kó mọ̀ lè ṣe fún kó ṣàgbìyànjú bẹ́ẹ̀ni ìyá rẹ̀ ń tòsí lójoojúmọ́ ìyá rẹ̀ wá ń ṣàdúrà fún yóò wá ń ṣàdúrà fún ní kíkan tó bá jẹ́ pé ìyá 100% ló fẹ́ jẹ́ tẹ́lẹ̀ ó tó òun lójú bọ́wọ́ òun di àwọn kùsù 20%. bàbá rábì wá àlìdátì wàlámúyàjà àlìní ìjà bàrà ṣàkíyà. tí ìyá yìí sì bẹ láyé òun máa lọ́ọ̀kì tó ní bó ṣe tó ìgbó ló ti pe ìyá rẹ̀ gbẹ̀yìn ìyá rẹ̀ pè ọ́ ó tún fi sí do not disturb àsìkò ń bọ̀ tó ma fẹ́ ko omi ẹjú báyìí tó ma fi retí kọ́ọ̀lù ìyá rẹ̀ tó ní rí mọ́ alájàbọ́lá lé làwọn jókòó jì gbogbo ẹ̀yàn ọmọ wọn yìí ẹ̀ lè rí bí sọ̀rọ̀ wọn. bàbá rà ọkàn ìmájì nígbà ọkàn nígbà alájàbọ́lá lé pé olóògùn ṣé wọn ló gbé mọ́. èyí ò sì lè mọ dédé ntọ́lọ̀ wọn bá ń fi ìyá ẹni dín fún ni ó ní sọ́kọ́ bá jẹ àgbà lọ́wọ́ ẹ̀. bàbá rábì wá àlìdátì. eléyìí yọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ayé ti gbé láyé ibi dandan Jìbìrìlù fún rẹ̀ ló ṣépè fún àwọn èèyàn mẹ́ta kan ọlọ́dọ̀ àwọn ọmọ bínú sí wọn ni èpè ó máa bá wọn lópin ìgbà tó bá ń bẹ láyé ni nínú àwọn tí Jìbìrìlù sọ pé ó máa bá back to back òun náà ni ọmọ tó bá ìyá rẹ̀ láyé tó dàgbà sí lọ́wọ́ tó bá bàbá rẹ̀ láyé tó dàgbà sí lọ́wọ́ kò sì tara wọn rẹ̀ jẹ́ náà lọ. wàlámúyàjà àlìní ìjà bàrà ṣàkíyà. sẹ́yìn táwọn yìí sẹ́yìn nígbà míì ìyá tó bí ọlọ́mọ ó lẹ́sẹ̀ kan tí ó kùn ọ́ tó wò lẹ́kẹ́ yá ìyá mi sẹ̀. ṣé ẹni bọ́ ọmọ ṣe máa ń ṣe ìyá náà ìyá náà máa ń ṣe ọmọ. kódà ibi tó lágbára dé ọlọ́run máa ń fi ìyá ẹlòmíì sọ̀tà fún un. tí ìyá ẹlòmíì yóò lè dúró sí lẹ́yìn àwọn ọ̀tá láyìí yóò sì máa fi ọmọ rẹ̀ lé mọ̀ yóò máa wò ká. ṣé ìyá yìí náà ló sì bí mi? kí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́run fi ṣàdánwò bá wà nẹ́bí ọlọ́run kan náà bẹ́ẹ̀. bàbá rà. wọ́n dà kí ìyá rẹ̀ má ṣe tiẹ̀ ìyá rẹ̀ fẹ́ gbé ọpọlọ ọlọ́run máa yóò gbé ọpọlọ lọ́wọ́ ẹ̀tọ́ tiẹ̀ tó bá yẹ kó ṣe fún ìyá rẹ̀ máa ṣe fún gbogbo ọ̀hà tó bá lè kí ìyá rẹ̀ kọ sí ọ máa ṣe dáadáa tiẹ̀ sí báyà kó lóun máa fẹ́ rí ọ máa ṣe mo mọ ìyẹn bẹ́ẹ̀ ó ní ìyàwó yarí bóun ní gbowó lọ́wọ́ òun mọ́ mo ní bàbá káàtì rẹ sẹ́ńdì ẹ̀ mọ́ bàbá káàtì alákàntì sẹ́ńdì ẹ̀ ẹ̀jọ́ máa kíra láti ló wù ó kù fi tó sẹ́ńdì ẹ̀ sí pàtàkì bó o bá rí ibi sẹ́ńdì ẹ̀ lọ́dún pọ́s ní sẹ́ńdì ẹ̀ sí owó oṣooṣù ni ọlọ́run ó rí pé wọ́n ṣe tiẹ̀ wàlá. àmọ́lá rẹ̀ yàn ọtí ìwọ́n náà wá yàn ọtí ìwọ́n náà padà jẹ bí o. wàlámúyàjà àlìní ìjà bàrà ṣàkíyà. wàlámúyàjà àlìní ìjà bàrà ṣàkíyà. Rahmatul Insaniyya. Ar-rahmatul Insaniyya. ibi tá a nù parí sí láyé tá a wà yìí ibi tá a nù parí sí bẹ́ẹ̀ fẹ́ láàánú rẹ̀ parí. fi àlà suwari ha. wípé if mercy was a picture sẹ́yìn mẹ́sì la máa ń gbọ́ àánú la máa ń gbọ́ ó wá fẹ́ wò pé ó wá yìí ó fẹ́ mọ picture àánú gẹ́gẹ́ bó ló ṣe rí. innama hiya indani ummi. tó bá wá picture àánú kiri wá sọ́dọ̀ abiyamọ ẹ yẹ kó lè láàánú rẹ tó yà rẹ ní ìyá abiyamọ gẹ́gẹ́ ìyá abiyamọ gbogbo ẹni tí ìyá yìí ti lọ yìí
àánú ọ̀ríjìnà yìí ló ti lọ gbogbo àánú tó kù affidavit kéèkì ni ai làwọn àánú tó kù ai. Hiya indali. Edited mercy ló kù sẹ́yìn original mercy the follow up mercy òun ló ti lọ ẹni tí àgbẹ̀ bá ti kúrò láyé àánú follow up ti kúrò láyé rẹ̀ àánú tó kù ìfọ́bíìsì ni. Hiya indali ummi fallahu wa'adahu arhamu minali ummi biwaladihi. èyàn kan péré náà ló tún láàánú bí ààrẹ lọ èyàn kan ló tún láàánú bí ààrẹ lọ òun náà lọ́lọ́run. Allah. Ọlọ́run nìkan ló láàánú ẹrú rẹ̀ ju ìyá tó bí ọmọ rẹ̀ lọ lẹ́yìn Ọlọ́run kò tún ṣe ẹni ọ̀hún Allah. àbí tó bá jẹ́ ìyá kú lókun àmọ́ ìyá rẹ̀ kò sẹ́nìkan tí ó nífẹ̀ẹ́ nǹkan rẹ̀ tó tó àyàtú fi tọ́lá tó jọ́rọ̀ lókun. Fallahu wa'adahu arhamu minali ummi biwaladihi. sẹ́ẹ̀rì ìrìn ìyá bùsìtánù náà. Al-ummu hiya al-bustanu allazi tatajawwalu fihi. ìyá nìkan òun lọ gba oko rẹ̀ tó mọ̀ ṣe tó kù mẹ́ ẹni tí ààrẹ bá ní bísíǹsì àwọn tí àwọn bá ní bísíǹsì wọ́n ti mọ̀ báyìí wọ́n máa jí owó mú lọ́fẹ̀ẹ́ nù wọ́n máa jí owó mú ẹni àwọn bísíǹsì wọn ò sì ní wọ́gbó lẹ́gbàá máa gbé owó mú ìsì ìyàwó máa ń kọ́ wọn ló jí wọ́n yóò tún dákẹ́ wọ́n mọ ọjọ́ àwọn àyíká yọ owó tó pọ̀ sí àwọn màmá wa pẹ̀lú kọ́bọ̀ bẹ́ẹ̀ ní ìmúlẹ̀ màmá ní bísíǹsì kan náà ń ṣe lábẹ́ bàbá mi tàdá ni màmá wa ń tà agbẹ́jú màmá mi tàdá àtọ́fíyànjú bísíǹsì màmá mi dákọ́kọ́ bẹ̀rẹ̀ tàdá ṣé ẹni tàdá tá bá gbé tàdá bọ́kẹ́tì kan wá fún màmá gbogbo táwọn bọ́kẹ́tì kan fún pa ó lè má ju 1,000 lọ. kéèyàn wá ara tàdá àpapọ̀ àwọn lọ́jọ́ kan bóyá wá ara tàdá òǹdẹ́ náírà. ṣé ẹni owó tàdá òun ó fi wájá títì jẹun àgbàkà gun owó òǹdẹ́ wípé ó lè jáde pé yóò ká jókòó nulẹ̀ ẹ máa àwọn àgbàkọ̀ sápá kan tí wọ́n gbà fásitì sáyé yẹn. tí wọ́n kò tẹ ó dàgbé sápé ilé ìgbò wá fún fídíìtì o ó wá gbé lọ́dọ̀ òǹdẹ́ ni o. Allah. ṣé aláwọ̀ àsìkò òun tó mọ̀ wípé ó dàgbé bí ìwúrẹ́ pàkádà lámà o àsìkò tí yóò jókòó nulẹ̀ tó kọ̀ máa wò rárá rárá kí sáà tiẹ̀ yé yé ó bá jẹ́ 15 naira asiko òun lẹni kó wà kalẹ̀ kò sí pé sàlámà lẹ́kọ̀ọ́ kí lẹ bẹ́ abẹ́ra dada. Allah. asiko gbàhùn tó sì máa pé owó tó orí lásìkò àti gbèsè ìfẹ́ bá yẹ rẹ jẹ gbogbo wọn ní òní yìí o sọ yí wá ń ké bó sọ ara bọ̀ tó bá bọ́ sásìkò tí àti fẹ́ bá yẹ jẹ tó tí wá ń ké báwà káǹtì ó sì sùkúrù fáwọn lẹ́ẹ̀mejì wọ́n ké ìyàwó tó jọ ìdìbò àtọ́ yẹn fún olówó tó ké ẹ̀jẹ̀ bí bá ti dójú ẹ̀fún kò ní yẹn bọ́ oúnjẹ tó máa jẹ dùn oúnjẹ tó máa jẹ rárá o jẹ́bi bá dójú ẹ̀fún òun ló dùn lẹ́nu rẹ. hiya al-bustanu allazi tatajawwalu fihi. ìrìn àyà òun nìyẹn máa ń ṣe bó ṣe wù ú nínú ọgbà oko rẹ̀. Al-ummu qitlatun mina sabri. Ṣé ìyá kò sí bí ìyá ti lè bínú sí ọmọ rẹ̀ tó kò ní sí inú bí ẹ̀yà bí amọ́tẹ́ ń sí inú bí èyí nígbà lè pè ń bọ̀ o. Èpè tó ṣẹ́ fọmọ rẹ̀ táyé rẹ̀ fi bàjẹ́ tí wọn sáyé ó pè wọ́n náà ní àárín. Ìyá ìyá ni máa ń gbàgbà kúgbà. Ó gbàgbà kúgbà lọ́dọ̀ ọkọ, ó tún gbàgbà kúgbà lọ́dọ̀ ọkọ, kó ló tún gbàgbà kúgbà. Ẹlòmí ìyá arímọ́kọ rẹ̀ lọ́wọ́ ni háì kò ṣe ìyá arímọ́kọ lọ́wọ́ tó ìyá arímọ́kọ lọ́wọ́. Tí ẹ̀ jẹ́ káwọn kan ní ọ̀tẹ̀, abiyamọ gidi wọ́n lọ́wọ́ bá sáyẹn sí ìdàbí àmọ́ tiẹ̀ kò ní sinú bí lẹ́yìn àwọn ọmọ rẹ̀ kò sí báwọn ọmọ rẹ̀ ṣe lè títí kùtì tó kò ní já tí òun débi pé yóò wá fi inú ṣépè fún wọn tí ìyá bá ṣe mistake tó fi ẹnu ṣépè èpè wọn ò ní dọ́kàn rẹ̀. Al-ummu qitlatun mina sabri wa suratun hayyatun lil afwi wal ghufran. òun yóò bínú sọmọ rẹ̀ láàárọ̀ tó bá sì tún dalẹ̀ òun náà yóò tún máa fẹ́ fún wa kí ìyá gbogbo ìran ìyá abiyamọ lájẹ òkúrọ ni wọn ẹ gbọ́ mi báyìí ní ìyá abiyamọ o gbọ́dọ̀ jẹ òkúrọ ní ìyá tó tọ́ sẹ́yìn ní ìyá tó tọ́ òun yóò lé ní ìyàfọ́ ọmọ rẹ̀ yóò lé ní ìyàfọ́ ọmọ rẹ̀ tó bá dé pásítọ̀ ìyàwó tó yóò ní ìṣeré nù yóò ní ìṣeré nù ṣé wàá lọ́mọ mi fẹ́ kó kájẹ ni bóyá wàá jẹun Allahu Akbar. Allahu Akbar. arákùnrin kan bẹ ọmọdé ni ọmọ ọdún mẹ́jọ ló wà tí ààrẹ ti kú àfi bàbá yìí ló kò kán sáré bẹ́ẹ̀ ni kò bàbá fún wọn ni Allah. Wa suratun hayyatun lil afwi wal ghufran. ọmọdún mẹ́jọ lọmọ yìí wà tí ìyá rẹ̀ ti sáláì sí ìgbà tí ìyá rẹ̀ wá sáláì sí bàbá rẹ̀ ó wá fẹ́yàwó mi gbàgbọ́ wá di ẹ̀yìn ọdún méjì nàgọ́ tí bàbá rẹ̀ fẹ́yàwó mi bàbá yìí sì fi ó sì nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ púpọ̀ ó wá gbé ọmọ rẹ̀ ó lè rí ọmọ mi mo fẹ́ jọ sọ yàtọ̀ fún mi láàrin màmá rẹ tàná tó ti kú àti màmá rẹ tí ń jẹ́ step mom tó wà nulẹ̀ báyìí bá ń sọ yàtọ̀ àwọn méjèèjì ó ní àbá mi ṣe rí màmá mi yìí tẹ̀sẹ̀ fẹ́lẹ́ ni kódà awíbẹ̀ síbẹ̀ ni bàbá awíbẹ̀ síbẹ̀ ni ẹnu rẹ̀ yẹ̀ báyìí
olóòótọ́ lẹ́fẹ́ o olóòótọ́ lẹ́fẹ́ o inú bàbá rẹ̀ wá dùn kẹ́ẹ́ olóòótọ́ ni stepmom mi o inú rẹ̀ dùn ká ṣé lóòótọ́ nílẹ̀ mi òótọ́ ẹnu wọn já séèdì oníṣẹ́ ẹgbẹ́ màmá mi ó kú yìí wọ́n gbà ní wọ́n pariwo wọ́n èyí wíbẹ̀ kan ṣe bẹ́ẹ̀ wọ́n níbi ibò oníbẹ̀ ni oníṣẹ́ ẹgbẹ́ ìyá òun tàná ó kú òun nìkan ni ó lé ní fóun pé tó bá ilé pẹ́dé tó bá ti ṣeré jù níta kó pẹ́dé kó ní jẹun alẹ́ lẹ́ni o kó ní jẹun alẹ́ o ó sì jẹ ìyà bó bá ilé pẹ́dé ó jẹ ìyà ó sì ṣe sọ́kọ mi sábà ti jẹ sọ́kọ mi àwọn ọmọ yẹn ló máa sọ́kọ mi ìyẹn máa ń sùn sí díẹ̀ ni pọ́nísímẹ́ǹtì ògùn oorun ní lẹ́wẹ̀ oníṣẹ́ àwọn bá lé ní fóun bẹ́ẹ̀ tó tó bá pẹ́dé lẹ́ni tó tẹ̀tẹ̀ débi ló ti lè ṣeré òun ní ìdí fún olóúnjẹ o ó sì jẹ pọ́nísímẹ́ǹtì àmọ́ níbi tóun ti ṣeré tóun bá ti ṣeré gbàgbé ìyá òun náà lòun ó tó padà rí tí ó wà mú un. ìyá òun tó lérí fóun fóun fìyà jẹun òun ó bá tún délé òun ti gba oúnjẹ títí ńlá wílẹ̀ báyìí ìyá òun tó ti bínú fóun ní fóun lóúnjẹ òun náà tún wá nú òun lóúnjẹ. ibẹ̀ ló ń ti máa kókò wọ́n ni o kòkò wọ́n ni ọ̀hún sẹ́gìrì ìtẹ̀sẹ̀ fẹ́ yóò dúró tó dùn. Hayyakumullah. sẹ́gìrì sẹ́kùn ọ̀hún lójú bàbá rẹ̀ yí bàbá kẹ́ ẹ̀ sẹ́gìrì tó padà bọ́ọ̀lù níbi tí wọ́n lù ìdá ẹgbẹ́ yóò tọ́ ọ̀yẹ́ já sí ìlú ó ní tóun bá jáde lọ tó bá sọ fún mi tó o bá pẹ́ dé tó ní jẹun o tóun bá pẹ́ dé lóòótọ́ kò tó jẹun ó ti jọ́ kẹta tó ti jẹun bẹ̀yìn náà ní practice ó tọ́ lé òun náà Wá. ní practice ó tọ́ lé òun. وسورة حية للعفو والغفران. ẹni tí àgbà wa kú bó ṣe kú yìí alamu mú mi tù. الأم ألم مميت. ẹni tí yàrá ti kú ìjọ tí yàrá bá ti kú báyìí òun ní nira àkáǹtì wà lára yẹn ìnira òun náà yóò pàpà yẹn díẹ̀ díẹ̀ tọ́jú òkú òfìdé. من ماتت أمه فقد سنده وإن بلغ ما بلغ. ẹni tí yàrá bá ti kú àfẹ̀yìntì rẹ̀ ló ti lọ òun kó máa bẹ lọ́wọ́ kó máa ṣubú lókù. sẹ́yìn tí yàrá bá ti kú bí ṣiṣẹ́ ní máa ń sẹ́yìn lẹ́yìn ẹ̀rù ẹ rọra fún ṣiṣẹ́ o gbogbo ẹ̀yọ́ ọmọ ya ẹ̀tẹ̀ jẹ́jẹ́ o ẹ rọra fẹ́ ní ayédè àwọn tí ò tú láàrin yín tẹ́lẹ̀ tó wà ní kó ti fẹ́ tú ẹ máa pé kù yà kí ni o ẹ máa jó tú o. àwọn kan sì ṣe lọ́wọ́ báyìí dátà ìyá wọn ni wọ́n pa náà bí ṣiṣẹ́ o. hotspot ya ẹlòmíì nílò gbogbo bí ṣẹṣẹ fúnlẹ́gẹ́fúnlẹ́gẹ́ kí o ìjọ tí àyẹ̀ bá kú báyìí wọ́n pa nẹ́tíwọ̀kì lò ní tí sọ táyé ń gbọ́ tẹ́lẹ̀ yóò mọ sọ ọ̀sìn níbi ìkàwọn nígbà kankan. فقدان لأم كثير لا يجبر. ẹni tí ìyá bá ti lọ injúri tí yẹn sọ láì dùn. àwọn ibì kan bẹ àdúrà èèyàn kan tó lè là ó bẹ náà àdúrà yà rẹ sókè ẹgbẹ̀rún àdúrà yóò nílà o tí o bá ti wá ṣáàdúrà o ibù wọn máa ń ní àwọn injúri kan náà wà ní pé àbíbo ló ti kó ìyá rẹ tó ti láyé. وهي اليسر في عالم العسر. bẹ́ẹ̀ ni bí ìyá yìí bá ti kú kó bá ti kú báwọn gbogbo títẹ̀ ìnira ayé yóò máa fìyàn sí ẹ̀yẹ́ báyìí wípé ojú rẹ ti kó báyìí àfọwọ́ ọwọ́ padà tẹ̀ ọ́. وهي لطف الله فينا. tẹ́ ẹ ní ìyá òun làánú ọlọ́run táàmù ẹni pítọ̀ rẹ̀ báyìí kẹ́ni tọ́lọ̀ fi sànú mi ìyá ni ṣèbí dáadáa ìyá ni wọ́n sọ látàrọ̀ yìí dáadáa ìyá ni ẹ dákun àwọn tájọ́ ọmọ ìyá ẹni kú bá dúwà sí nagod àmọ́dábẹ́ gọ́ọ̀dù ìyá yìí náà bẹ́ẹ̀ kọ́dà ọ̀tá rẹ̀ ọwọ́ rẹ̀ ò ní tẹ́ bọ̀rọ̀ tí ààrẹ bá ń ṣàdúrà fún nulẹ̀ o fìràwọ́ náà ọwọ́ ọlọ́run tẹ́ bọ̀rọ̀ nígbà tí ààrẹ ò dákẹ́ nulẹ̀ ìjọba ọwọ́ tó tẹ fìràwọ́ náà òun náà nígbà tí fìràwọ́ náà tó ṣe ìyá rẹ̀ ó sì ti lọ́dọ̀ ìyá rẹ̀ lọ́wọ́ tó tẹ̀. الأم هي كل الحياة. ọba kan bẹ ó níbẹ̀ ìyá rẹ̀ púpọ̀ làgọ́dù sẹ́ gbọ́ mi ẹ̀yin tẹ̀ mẹ́rin gbọ́ mi máa ń lákùn ẹ̀jẹ̀ ń gé àwọn ìyá mo fẹ́ jẹ́ fèsì rẹ̀ ọba yìí ó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ púpọ̀ tó bí lẹ́yìn ìyá rẹ̀ wá sàárẹ̀ gbogbo tó wá ní náà fi ń tọ́jú ìyá yìí kò gbọ́ wòsàn bọ́ba yìí ṣe bínú nù ó ní gbogbo dọ́tọ̀ ayé ẹ̀ lè kó wọn wá gbogbo dọ́tọ̀ tí bẹ́ẹ̀ dùn ẹ̀ lè kó wọn wá wọ́n wá kó wọn jẹ́ wá lérí fún wọn ó ní sáré gbogbo tẹ̀ mọ́ ohun ẹ̀ lè practicalize ẹ̀ lérí ìyàwó bí ìyàwó bá ilé gbádùn tó bá ilé kú ẹni bá túbọ̀ kú rẹ̀ nù yín òun náà pa tẹ̀lé. ọ̀fàmù àgbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sì lọ́ba yìí wọ́n máa gbé ìfìyà rẹ̀ ṣeré ẹni bá ilé túbọ̀ yàwó tó bá kú sí lọ́wọ́ ẹni bá túbọ̀ rẹ̀ nù yín òun náà pa ìyàwó ojú ọjọ́ kejì sí kẹta lọ tó bá lé ní ikú yìí ẹni bá túbọ̀ ya rẹ̀ bí a ṣe kò sálẹ̀ bó ṣe kú. gbogbo nǹkan fi mú ìyá yìí kò gbà mú àfìgbà kó kú ẹ kò kí pé ya náà retí ẹni tí ó bá kú ni ìyá bá kú sí kẹta òkú bá lu ọjọ́ àkọ́kọ́ lẹ̀ wọ́n wò pé ha tani ó lè túbọ̀ fún bàbá yìí
ọba náà kú kẹjú omi tó wà ní etí pé àbí kí ló máa ń pè kí ló àwọn kí ló máa ń pè kí nìyí pé tó bá tó bẹ̀ kéjẹ̀ sí ẹni bá tó bẹ̀ nù yín kó ṣe kí ni kó kéjẹ̀ sí wá túfọ̀ ọ̀yà mi fún mi kó mo fẹ́ wẹni tí ó wà túfọ̀ rẹ̀ ọba òsì tí mọ̀ ọba yóò bí pé wọ́n ti tọ́jú ìyá mi nígbà tó kú wá dídọ́ kejì gbogbo àwọn sẹ́mítì nìkan sáàmù wa wù ìyá yìí báyìí ó gbọdọ̀ lọ́nà mi ìgbà yìí túfọ̀ òkú ìyá yìí fún ọba táàsì ní báyà kú ó ṣe dìde nu ìkànnì àwọn àgbàlagbà bá dìde ọba òkè ẹja dá mi yìí lè bá ọba ní ìṣe é sì lè sọ fún un ṣé ẹ fẹ́ kú ni ẹ bá kú lẹ́nu wọ́n ní bí kíní bá kanlẹ̀ kó sì kòkè ó tún ní ibi tí ọba yìí bá déwájú ọba gíga nígbà tó débẹ̀ ọba sọ fún pé máa dẹ́tù yìí ọba ní kílẹ̀ fẹ́ ó ní ọba kágo lé o mo ní wá sọ fún yín ni pé inna dáwọ́ àǹfi sẹ́mà ní kọ́lí tọ́ba pé mo ní wá sọ fún yín pé ìràwọ̀ kan nù ìràwọ̀ àwọn sábà táwọn olóde yìí ó ti kú pa ìràwọ̀ kan ti jánu àwọn ìràwọ̀ táwọn olóde yìí ìràwọ̀ ti jánu ọba bá wò pé ìràwọ̀ jáde bò ókè ṣé ẹ sọ fún pé ìyá mi ti kú nìyẹn ó ní wò wúlò ẹ̀yin tẹ̀lé tó wọ̀ ya ikú wa pé o. àlè ọmọ mi àgọ́ lórí àyà. àti tí ẹni bá ti kú ìràwọ̀ kan ti jánu ayé yẹn nù ọmọ ti bọ́ sínú òkùnkùn tí ààrẹ bá ti kú ọlọ́run tó kù tó ní filẹ̀ ẹ má fi ọlọ́run lẹ o gbogbo yẹn má fọ ọlọ́run lẹ o ìmọ̀lẹ̀ ayé yín ló lọ yẹ kí ẹ tó bá lọ tọ́ tuntun mí fún yín lákọ̀dọ̀ tiẹ̀ kíkun lọ́wọ́ ọlọ́run máa ń kún yín gbogbo gbà ẹ máa ṣàdúrà fún ya gbogbo gbà gbogbo ẹni tí ò yí nínú ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi kú àtàwọn tíyàwó àtẹni tí ìyá rẹ̀ ti kú tó sì fẹ́ máa ṣe dáadáa sí ní ìgbà tó wà láyé ọ̀nà tí ó gbà ṣe dáadáa ọ̀nà márùn-ún ni alákọ̀ọ́kọ́ mbẹ́. yakunu bí tó ayi. ẹ máa ṣàdúrà gbogbo gbà ẹ máa kọ́ àwọn àbájọ gbogbo gbà kí ẹ máa ṣàdúrà fún ya wọ́n ń dìbò àdúrà fún wa o ẹ sì máa fi sàárà tó kájú ẹ̀ sí. wọ́n sọ̀dọ̀ akọ́tì ìjà àríyá. ẹ máa ṣe sàárà báwọn èèyàn nàgọ́dù ẹ kàn wọ ṣoṣo ẹ̀rín ẹ̀ méje ló ń múra ẹ̀ lè ṣàdúrà fún ya yìí ìyẹn ṣe bẹ́ẹ̀ fẹ́mi àwọn bíi 15 ló ń lọ múra múra bíi VIP múra ìyàn kan 40 million ọgbà wọn sọ gbogbo àmàlẹ́kà la ló sọ̀rọ̀ ńbẹ̀ gan àwọn àmàlẹ́kà VIP láwọn múra tẹ́lẹ̀ mú náà wà lọ kò wá sí àdúrà kò sí ládàá kan sí ìrètí mbẹ oníkọ́lọ́ ọba òun fi kẹ́yà o onígbà tó rè yí dé ìyá òun sí láyé òun fẹ́ jẹ́ kí àwọn di bílíọ̀nù àwájú ọlọ́run lọ́tún máa ṣe kí lèrè báwọn yẹn. wá sí láti ààrẹ ẹ máa ṣe bẹ́ẹ̀ o ẹ máa ṣe bẹ́ẹ̀ o ẹ kàn wò tuntun ẹ wò máàmù tí o wá sí ní mọ́tò ẹ̀ka mọ́tò fún wọn ẹni kí ládàá rẹ máa bá yà yín jáde máa ṣe ká mọ́tò fún láyé o ìyá yín àti ìgbóná bọ́ nílẹ̀ lọ́dọ̀ ọlọ́run. wá sí láti àrùhà mi ha. àwọn ẹbí ìyá ní tí ó máa jẹ́ sàárà fún wọn tẹ́kùn máa fi ṣe dáadáa fún ìyá tó bá ti lọ òun náà ní pé ẹbí ìyá rẹ mọ́jọ tú wọ́n ní ìyá rẹ mọ́jọ bàjẹ́ wọ́n pa wọ́n sí wọ́n kà máa da ìrìn ẹbí ní máa ń fi bí sùn mí ó máa ṣe tiẹ̀ fọ́lọ̀ mi má jẹ́ kó kún ẹbí tọwọ́ tiẹ̀ já àgà kó kún yá okùn ẹbí ìyá rẹ tó ṣubú. wá ìkìrọ̀ mi sọ di ọtí ha. gbogbo àwọn ọ̀rẹ́ ìyá rẹ tó bá ti lọ máa ń pọ́n wọn lé àwọn alábàágbé wọn máa ń pọ́n wọn lé máa ṣe dáadáa sí wọn dédé igbó ṣe dáadáa sí ààrẹ náà ọlọ́mọ sábà ṣàlékún kẹ́ mọ́. ọlọ́mọ ṣàlékún kẹ́ mọ́. ṣé ẹ rí pé mo lọ́ra fún yín.